mo tún kí wa pé àkúdédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 ìkànnì kan gbòógì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wọ bọ̀ látàrí ìròyìn àjàbalẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè tó fi ṣe bẹ́ẹ̀ tó fi jí nkí wa lórí ìkànnì táwa yìí mo máa ní mímọ̀ ṣe tàwákọ́ owó Elédùmarè ló dirí ẹwà fákùkọ tiwa lórí ìkànnì tẹwà yìí ìròyìn fún ti àsìkò yìí náà láṣẹ bẹ́ẹ̀ tá a gbálẹ́gbòdè tá a tó mú wá sojú mọ́ máwòrán yín nígbà tó rúkọ níròyìn yín tí ò ní yí padà àyànfẹ́ Èdùmarè ló kọ tèmi jẹ́ kókó oníròyìn làkọ́ gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ bí ìṣe wa báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìdùnnú àti ọ̀rọ̀ ìkíni sí Azuta Mbata ètò jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ fún gbogbo ẹgbẹ́ Ohanaeze Ndigbo káàkiri àgbáyé. Ilé-ẹjọ́ gíga olú-ìlú ilẹ̀ yìí ti pàṣẹ kí wọ́n fi àwọn afurasí tán fẹ́ dá ibùdó Boko Haram sílẹ̀ lọ́sùn sọ́gbẹ̀wọ̀n fóṣù méjì ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tẹ̀ síwájú. Ilé-ẹjọ́ alágbèéká kan tó fìkàlẹ̀ sí Umuahia ní ìpínlẹ̀ Abia ló ti ju ọ̀dọ́kùnrin kan sẹ́wọ̀n ọdún 14 lórí ẹ̀sùn ìfipábọ́mọdé méjì láṣepọ̀ ní ìpínlẹ̀ náà. Ẹ gbà mí o, ìyàwó mi fẹ́ gbẹ̀mí mi ní oògùn májèlé 17 ló kójọ láti fi gba ẹ̀mí lẹ́nu mi, arákùnrin kan ló pariwo síta bẹ́ẹ̀ lójú ayélujára. Àwọn ikọ̀ agbésùmọ̀mí Bello Turji ṣekú pa àwọn ọ̀dọ́kùnrin méjì kan lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀ tán lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Sokoto. Wàhálà mìíràn ló tún ti rú jáde báyìí ní ìpínlẹ̀ Jigawa nígbà tí ọ̀pọ̀ ẹ̀mí ló tún ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ látàrí ìkọlù àwọn Fúlàní àti àwọn àgbẹ̀ olóko èyí tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹjá mọ̀ sísọ lójú eégún àwọn ìròyìn náà bá a ṣe ti mú wá lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ránṣẹ́ ìdùnnú sí ẹni tó jáwé olúborí àti ìkíni fún Azuta Mbata ẹni tó jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ fún gbogbo ẹgbẹ́ Ohanaeze Ndigbo káàkiri àgbáláyé. Lánàá òde yìí òun náà ni àgbáríjọ àwọn ìgbìmọ̀ ọmọ ilẹ̀ Ìgbò ọ̀hún tí wọ́n pè ní Ndigbo ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ètò ìdìbò ètò wáyé ní ìpínlẹ̀ Enugu lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 10 inú oṣù kínní ọdún tá a wà yìí láti fi mẹni tí yóò tún máa túkọ̀ wọn gẹ́gẹ́ bí ààrẹ fún ẹgbẹ́ Ohanaeze Ndigbo káàkiri àgbáláyé nílò ìtẹ́ni tó jẹ́ sẹ́nitọ̀ John Azuta Mbata tó ti ṣe bẹ́ẹ̀ jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ fún àwọn ìgbìmọ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi ránṣẹ́ nínú ọ̀rọ̀ ìkíni náà èyí tí Báyọ̀ Ọ̀nànúgà ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àátẹ̀lé tó fi léde síta ó sọ dímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló mà ti kí ẹni tó jáwé olúborí ọ̀hún sẹ́nitọ̀ John kú oríire àti àkóyawọ́ táwọn ìgbìmọ̀ náà tí wọ́n ṣe nípa bí wọ́n ṣe yan adarí rere àti adarí tuntun fún ìgbìmọ̀ ọ̀hún. Ó ní ìgbìmọ̀ agbásàga káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe pàtàkì nínú àwọn tó mú ìdàgbàsókè bá ètò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò fi ṣe bẹ́ẹ̀ tó fi lọ àwọn ìgbìmọ̀ náà lọ́gọ̀ ẹnu lórí wọ́n ṣe yan adarí tuntun ó wá ṣe ládùúrà wípé John Azuta Mbata tó jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ yìí Elédùmarè yóò kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ni kò sì ní sí ọkọ̀ ẹgbẹ́ náà kò ní sí ọkọ̀ náà wà lásìkò tó bá ń ṣe ìjọba náà lọ́wọ́. John Azuta Mbata òun ló jẹ́ sẹ́nitọ̀ ní ìlà oòrùn ìpínlẹ̀ Rivers láàrin ọdún 1999 sọdún 2007 nígbà náà kó tó di pé ó tún di ààrẹ fún ẹgbẹ́ Ohanaeze Ndigbo báyìí. Ilé-ẹjọ́ gíga olúlu ilẹ̀ yìí ti pàṣẹ kí wọ́n fi àwọn afurasí tán fẹ́ dá ibùdó Boko Haram sílẹ̀ lọ́sùn sọ́gbẹ̀wọ̀n fódìdí oṣù méjì ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tún tẹ̀síwájú. Ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ gíga tó wà ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá Emeka Nwite òun ló mà ti sọ di mímọ̀ wípé kí àwọn afurasí ikọ̀ Boko Haram 10 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ọwọ́ bà ní ọjọ́ 16 inú oṣù kejìlá
ọdún 2024 tá a lò tán yìí ní agbègbè ìlà oòrùn Iléṣà tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n wà ní àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n fún dídí oṣù méjì ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tún tẹ̀síwájú. tẹ́ ẹ bá gbàgbé àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ ètò àmọ̀ sí SSS àwọn náà kẹ́fìn àwọn ènìyàn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní wọ́n jẹ́ afurasí ikọ̀ Boko Haram àti ISWAP tó sì ti ń gbèrò àti ọ̀nà tí wọ́n fi dá ibùdó àti ibùba Boko Haram kalẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún kó tó di pé àṣírí wọn tú. Wọn kò ṣàì bá àwọn ohun ìjà olóró nílò tí wọ́n ti sọ dímọ̀ wípé àdó olóró tó jẹ́ ti ìbílẹ̀ tí wọ́n ń ṣe fúnra wọn ó ní wọ́n ká mọ́ wọn lọ́wọ́ ní ọjọ́ yìí tí wọ́n fi gbé wọn lọ sí àtìmọ́lé nílò tí wọ́n ti di èrò ilé ẹjọ́ ní Àbújá báyìí. àyò àwọn ènìyàn náà ní ìgbàgbọ́ wà wípé wọ́n wá láti inú igbó Sambisa ní òkè ọ̀yà lọ́hùn-ún níbi tí wọ́n ti wá padà wá sí ilẹ̀ káàárọ̀ òjìrè láti wá fi ibẹ̀ ṣe ibùbá wọn tí wọ́n ti máa ṣiṣẹ́ kíṣẹ́ ti Boko Haram èyí tí wọ́n ń ṣe ní ilẹ̀ àríwá ọ̀hún. Wọn kò ṣàì fi orúkọ àwọn mẹ́wẹ̀ẹ̀wá tán jẹ́ afurasí ikọ̀ Boko Haram náà tọwọ́ tẹ̀. Wọn kò ṣàì forúkọ wọn léde nínú ìta àmọ̀dárúkọ wọn báyìí: Adamu Abubakar, Babangana Bashuru, Muhammadu Adamu, Mustapha Abacha, Katuru Muhammed, Babakura Malam Abacha, Muhammadu Siroma, Ali Gambo, Muhammadu Umaru àti Muhammadu Bundi. Wọ́n sọ ní mọ̀ wípé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí ń lọ́wọ́ mọ̀tẹ́ ní ọjọ́ 16 nínú oṣù kejìlá ọdún tí a lò sẹ́yìn nígbà tí ẹni tó jẹ́ adájọ́ ọ̀hún tó wá sún ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ 3 nínú oṣù kẹta ọdún 2025 láti fi lè ṣe àwárí àwọn ẹ̀rí máa jẹ́ mìíṣó lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn agbésùmọ̀mí ikọ̀ Boko Haram tó fẹ́ máa da ilẹ̀ káàárọ̀ òjìrè náà láàmú. Ilé-ẹjọ́ alágbèéká tó fìkàlẹ̀ sí Umuahia ní ìpínlẹ̀ Abia ti ju ọ̀dọ́kùnrin kan sẹ́wọ̀n ọdún 14 báyìí lórí ẹ̀sùn ìfipábọ́mọdé méjì lásìpọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chukwunyere Okechukwu Akomas ẹni ọdún 27 ó ní wọ́n ti dájọ́ fún báyìí pé kó máa lọ sí ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 14 gbáko. Ǹjẹ́ kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn án? Wọ́n sọ dímọ̀ wípé ó ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ọmọdébìnrin méjì nílé tí ọjọ́ orí wọn wà ní ọmọ ọdún 8 àti ọmọ ọdún 11 ní agbègbè náà nílé tó fi ipá bá àwọn ọmọdé náà láì àṣepọ̀ ní ìpínlẹ̀ Abia. Ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó tún jẹ́ alákòóso fún ikọ̀ Behind Bars Foundation ẹ̀ka ti ìpínlẹ̀ Abia ló fi ìdí ìròyìn náà múlẹ̀ lójú òpó ayélujára rẹ̀ nílé tó ti ní ilé ẹjọ́ ṣe ìwádìí wọn finifini tó sì rí dájú pé Akomasi ẹni ọdún 27 ó má jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án. Báyìí náà ṣe fi ọwọ́ sí júwe ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 14 gbáko kó máa jẹ́ ẹ̀kọ́ fáwọn ènìyàn bíi tiẹ̀ èyí tán wà láwùjọ tí wọ́n ń ṣe irú iṣẹ́ burúkú yìí. Ẹ gbà mí o, ìyàwó mi ló mà ṣe bẹ́ẹ̀ fẹ́ gbẹ̀mí lẹ́nu mi báyìí. Oògùn májèlé 17 òun ló kójọ láti fi pa mí báyìí o. Arákùnrin kan ló pariwo síta bẹ́ẹ̀ lójú òpó ayélujára rẹ̀. Arákùnrin tí ó pe orúkọ ara rẹ̀ ní Israeli Olúfàlàhè ó ní ó máa fi gbéta síta lẹ́ni tí ó sọ di mímọ̀ lójú òpó ayélujára Facebook rẹ̀ èyí tó kọ ọ̀rọ̀ náà sí wípé ìyàwó òun ló ṣe bẹ́ẹ̀ kó májèlé tí kò dín ní 17 tó kójọ láti fi gba ẹ̀mí ní ẹnu òun. Ó lóun ò mọ tó ń ṣe o, bẹ́ẹ̀ lòun kò mọ tí ó ṣe fún òun tó fi wá di wípé à ń lépa ẹ̀mí ara ẹni. Ẹ dákun ẹ gbà mí nímọ̀ràn. Kò ṣàìṣàfihàn májèlé ọ̀hún èyí tán dì nínú ọ̀rá oògùn abẹnujànjàn tó wà ní ilẹ̀. Bẹ́ẹ̀ náà ló fi fọ́nrán ìyàwó rẹ̀ àtòun pẹ̀lú rẹ̀ tájọ wà nínú fọ́nrán náà tájọ fi léde. Ó wá ń béèrè fún àlàyé àti ìlanilọ́yẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ káàárọ̀ lọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ tí wọ́n ti ṣe ní àlàyé nínú àwọn ènìyàn tí wọ́n dá sí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n sọ di mímọ̀ nínú ìwòye sí oníkúlùkù wọn ní ọ̀rẹ́ wa nígbà tó ti mọ eléyìí kì bá dákó tètè bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ báyìí o, torí wípé orí náà nísìn kọ ọyọ lọ́wọ́ tó fi ń rírò àṣírí yìí tó fi ń tú nígbà táwọn ẹlòmíín sọ di mímọ̀ wípé àwọn ò lè rò pé oògùn
májèlé ní oògùn yìí wípé ó lè jẹ́ oògùn ìfẹ́ràn láti lè jẹ́ kí o máa fẹ́ràn rẹ̀ lọ torí pé tó bá jẹ́ májèlé ni kò lè lò tó 17 yìí ọyọ kan ṣoṣo ó ti tó síbí ìyàwó rẹ̀ ló pé onísìn dáná oúnjẹ fún ọ òní bẹ́ẹ̀ àṣírí rẹ̀ kò lè tú. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà fi ojú ìwòye sí wọn náà fi hàn nírètí arákùnrin yìí náà ń béèrè lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí ṣe o kí ni kò ń ṣe. àwọn ikọ̀ agbésùmọ̀mí Bello Turji ṣekú pa àwọn ọ̀dọ́kùnrin méjì kan lẹ́yìn tán gba owó ìtúsílẹ̀ tán lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn ní ìpínlẹ̀ Sokoto. ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ wọn ní Osamati àti Babangida ó ní wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn báyìí o ní ìjọba ìbílẹ̀ Ìsá tí ń ṣe ìpínlẹ̀ Sokoto gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde. àwọn méjèèjì náà ní àwọn agbésùmọ̀mí ikọ̀ Boko Haram ikọ̀ Bello Turji ni wọ́n ti jí gbé lódìdí bí ọ̀sẹ̀ kan tó ti wà ní àtìmọ́lé wọn báyìí nínú ìtàn béèrè fún owó ìtúsílẹ̀ tó sì sọ dímọ̀ pé àwọn mọ̀lẹ́bí wọ́n fi owó ìtúsílẹ̀ náà wọ́n fi ránṣẹ́ sí wọn ṣùgbọ́n tán ní kàkà kí wọ́n tú àwọn ènìyàn wọn sílẹ̀ níṣẹ́ náà tún ṣekú pa àwọn méjèèjì. Osama yìí ó ní ó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ onímọ̀ ìṣègùn tó ń darí bọ̀ wá sílé láti tètè wá bẹ̀rẹ̀ bí ìgbé ayé rẹ̀ bí ó ṣe bẹ̀rẹ̀ ní pẹrẹwu lẹ́yìn tó ti parí ẹ̀kọ́ ṣùgbọ́n tó jẹ́ pé ọwọ́ àwọn ikọ̀ Bello Turji òun ló bọ́ sí àti Babangida yìí tí wọ́n sì kó àwọn méjèèjì wọ́n palẹ̀ wọn mọ́ ní àsìkò yìí tí wọ́n sì ní wọ́n béèrè owó ìtúsílẹ̀ èyí tó jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù tó sì fi ránṣẹ́ sí wọn kàkà kí wọ́n dóòlà àwọn méjèèjì ní ṣe ni wọ́n tún ṣekú pa wọn. àwọn mọ̀lẹ́bí àti ará ojúlùmọ̀ ó ní wọ́n wá banújẹ́ lórí ọ̀rọ̀ náà tó sì ń pe ìjọba ìpínlẹ̀ Sokoto àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ mọ̀ dákun ẹ má mọ̀ wò wá ràn. Bello Turji mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti gba gbogbo ilẹ̀ tán àwọn ọ̀mọ̀tẹ́rù ti ń rìn ti yan fanda gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn náà ti sọ di aláìlára àti aláìlẹ́bi látàrí ìkọlù tí Bello Turji tó ń ṣe tí kò sì sẹ́ni tó yẹ lọ́wọ́ wò ní gbogbo àsìkò tó bá fi ń ṣiṣẹ́ náà. wàhálà mìíràn tó ti tú jáde ní ìpínlẹ̀ Jigawa o ọ̀pọ̀ ẹ̀mí ló tún ti ṣe bẹ́ẹ̀ tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ látàrí ìkọlù Fúlàní àti àwọn àgbẹ̀ tó wáyé ní agbègbè Gidan Nagari ìjọba ìbílẹ̀ Jahun tí ń ṣe ìpínlẹ̀ Jigawa ó ní ìṣẹ̀lẹ̀ náà tó ti rúgbó jáde tẹ́ ẹ̀ bá gbàgbé níbi ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn ó náà lámú ìròyìn wá pé àwọn àgbẹ̀ àti Fúlàní náà ní èdè àìyedè láàrin ara wọn nínú èyí tí wọ́n ti gbógun ti ara wọn láti sọ dímọ̀ pé ẹ̀mí ènìyàn 9 òun ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá tó ṣe bẹ́ẹ̀ tó bàjẹ́ wàyí ò ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tá a lò sẹ́yìn yìí ó ní wọ́n tún sọ dímọ̀ wípé àwọn Fúlàní àti àgbẹ̀ wọ́n tún jọ gbé pẹ́rẹ́gì ìjà kan náà mọ́júmọ́ ọjọ́ náà nínú èyí tí wọ́n ti sọ dímọ̀ pé ènìyàn 10 ló tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé ẹni tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún Muhammadu Kani ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ nínú àlàyé rẹ̀ ó ní lóru ọ̀gànjọ́ làwọn dédé gbé ariwo tó ní kúlùkù sì ń sá àsálà fún ẹ̀mí rẹ̀ níbi tí wọ́n ti ń dú àwọn ènìyàn lọ́rùn tó sì ń dáná sun ilé ohun tó ṣokùnfà ìkọlù àwọn méjèèjì yìí ó ní ó sọ dímọ̀ wípé ọ̀rọ̀ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú bí àwọn àgbẹ̀ àtàwọn Fúlàní bá ṣe ń fa wàhálà láàrin ara wọn ó làwọn rò pé ó fa wàhálà yìí tó fi rúgbó jáde sí i lásìkò tàbí kọ́ lè ròyìn jọ wọ́n sọ dímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Jigawa níṣẹ́ náà mà kọ́wọ́ lẹ́ràn tí wọ́n ti ṣe nǹkan kan lórí ìkọlù náà tó ti ń di lemọ́lemọ́ gbogbo gbà bẹ́ẹ̀ náà làwọn agbófinró náà ni wọn ò tí ì dá sí ọ̀rọ̀ ọ̀hún lásìkò tàbí kọ́ ìròyìn jọ gbogbo akitiyan láti bẹ́ẹ̀ tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ní gbólóhùn òun ló mọ̀ já sí pàbó torí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó ní kò jágere lásìkò náà ṣùgbọ́n tí àwọn agbófinró kan ètò àníkà forúkọ bò wọ́n láṣìírí torí pé wọn ò wà ní ipò láti bá àwọn oníròyìn náà sọ̀rọ̀ náà sọ dímọ̀ wípé wọ́n ti kó àwọn agbófinró lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tálàáfíà sì ti ń jọba ṣùgbọ́n àwọn olùgbé agbègbè náà ní àlàáfíà kankan ìjọba o torí pé ìjọba ń wà wọ́n níran ni ní gbogbo ìgbà làwọn àgbẹ̀ àti Fúlàní ṣíṣe kọlù sí ara wọn. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí a kí oníyan wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kà ẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá wa jẹ́ ẹ kú àìbínú ẹ kú ìfẹ́ gbogbo ìgbà Elédùmarè yóò kó máa ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo tá a bá sì ń dáwọ́lé lórí yóò máa yọrí sáyọ̀ àti ire orúkọ mi ò ní yí padà nígbà tí ìbàdàn wa padà fún yín níròyìn míì àyànfẹ́ Elédùmarè náà ní ìmọ̀ jẹ́ mo kí wa pé a kú àtàárọ̀ a kú pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ Elédùmarè yóò fún wa nísinmi aláyọ̀.